Lege Maimi ti fohùn ránṣẹ́ sí olórí ìjọ Rìdíìmù Káfàtà Dádì Jíò Pásítọ̀ Adeboye pé kí wọ́n pèsè ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ ìjọ wọn wípé ṣebí àwọn òbí àwọn ọmọ yìí ló ń dá owó ọrẹ àti ìdámẹ́wàá nínú ìjọ. Kí ló jẹ́ kí Lege sọ̀rọ̀ yìí ẹ gbọ́ nínú fọ́nrán yìí. Ṣùgbọ́n ọ̀rọ̀ pé ṣọ́ọ̀ṣì di bísínẹ́sì kì í ṣọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ tó ti wà nílẹ̀ ti pẹ́ ni tó sì kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣọ́ọ̀ṣì ńláńlá tó lórúkọ tó lérò púpọ̀ tó sì lówó dáadáa ńlẹ̀ Nàìjíríà. Bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe Nàìjíríà nìkan lọ̀rọ̀ pé ṣọ́ọ̀ṣì ń di bísínẹ́sì wà, bó ṣe wà ń líkì náà ló wà ń gbàǹjà. Fún àpẹẹrẹ, gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe gbàgbọ́ pé ìjọ ti di bísínẹ́sì, ṣebí àwọn ìjọ kan lókè òkun náà ń sanrú sálárì báyìí tó dàbí bọ́n ṣe ń san sálárì níbi iṣẹ́, bẹ́ẹ̀ náà ló wà nínú ìjọ. Ẹ wo sálárì táwọn kan ń gbà gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn, gẹ́gẹ́ bí pásítọ̀ nílùú ọba, àti èyí tí àwọn kan tún ń gbà ní Nàìjíríà láti inú àwọn ìjọ ńláńlá tó wà nílẹ̀ wa. Kò sí ẹ̀wọ̀ nínú ká san sálárì fún àwọn òṣìṣẹ́ ìjọ tó bá ti jẹ́ ibi tí wọ́n ti ń jẹ nìyẹn, tó jẹ́ pé wọn ò lọ́nà míì. Ṣùgbọ́n kò yẹ kó wá dí àti ran àwọn ọmọ ìjọ lọ́wọ́, àwọn ọmọ ìjọ tí ò lágbára àti lọ léèwé. Ṣèbí ńgbà tí wọ́n máa gbé Kristẹni ó ti wá sílẹ̀ Yorùbá, ẹ̀kọ́ ọ̀fẹ́ mà náà fi mú wá. Bẹ́ẹ̀ ni náà ló sọ ọ̀pọ̀lọpọ̀ di ẹni tó kàwé. Kódà sísan sálárì yóò tún dé àríṣekù ní níta bá fẹ́ máa sọ̀rọ̀ sálárì ń dápá abẹ̀yẹn ìjọ náà ran ìjọba lọ́wọ́ ni ìgbà tí ìjọba náà ò ṣiṣẹ́ wọn déédéé náà ló di pé ṣọ́ọ̀ṣì náà di ohun tí wọ́n fi ń ṣe business. Ibi tí wàhálà wà gan-an ni pé àwọn èèyàn ń tara pé báwo ni àwọn ọmọ ìjọ á ṣe dáwó láti kọ́ iléèwé fúnjọ Ọlọ́run tó sì jẹ́ pé bó bá tó àkókò kí àwọn ọmọ wọn lọ irú iléèwé bẹ́ẹ̀ àbí tán wá admission yóò wá nira nítorí pé owó iléèwé náà á ti gara jù, àti pé àwọn ọmọ ọlọ́lá inú ìjọ ló lè lọbẹ̀ tó bá tiẹ̀ jẹ́ pé iléèwé báyẹn jẹ́ ọ̀fẹ́ àbí bí ò bá tiẹ̀ lè jọ́fẹ́, ó yẹ kí owó kó lè ṣe péréte kí àwọn ọmọ mẹ̀kúnnù inú ìjọ káwọn náà lè rówó ran ọmọ wọn lọ síbẹ̀. Lára àwọn ìjọ ńláńlá tó ní iléèwé gíga àti kékeré àti secondary náà ni àwọn bí ìjọ Redeem, ìjọ Winners, Deeper Life àti àwọn tó kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ní iléèwé lóríṣiríṣi. Lóòótọ́ bí nǹkan bá jọ̀fẹ́ gbówó rẹ̀ ò bá sì gara rárá tó jẹ́ pé tajá tẹran ló lè wá bẹ́ẹ̀, àwọn èèyàn ní kà sí wọn ní mọ yìí dáadáa. Àgbàgbọ́ àwọn èèyàn wá ni pé owó dídá nílé ìjọsìn kì í ṣàfipá ṣe wọn ò tọwọ́ bà pọ̀ ẹnikẹ́ni ẹ̀yin lẹ́lẹ́ fẹ́ dáwó, bẹ́ẹ̀ bá sì dáwó kò sádéhùn yìí pé dandan kí àwọn ọmọ yín kí wọ́n lọ skúlù ọ̀fẹ́. Nígbà tó ń dáwó iléèwé fúnjọ, ìjọ ò sọ pé gbogbo ẹ̀ ń bá ti dáwó ọ̀fẹ́ làwọn ọmọ yín máa lọ iléèwé èrò àwọn èèyàn ní pé nígbà tó bá dẹ̀ jáwa náà là ń dáwó, ṣé kò yẹ kí a lọ iléèwé ọ̀fẹ́ ni àbí kẹ́ ẹ ràn wá lọ́wọ́. Ẹ já gbọ́ ohun tí Lege Maimi sọ tó sọ fún bàbá Adeboye lórí pípèsè ẹ̀kọ́ ọ̀fẹ́ fáwọn ọmọ ìjọ wọn, pàápàá àwọn mẹ̀kúnnù inú ìjọ tó jẹ́ pé àwọn ọmọ wọn ní láti máa tọrọ owó kiri kán tó lè lọ léèwé. Ẹ já gbọ́. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Pastor Adeboye, ẹ ká lẹ́tà. Lege lórúkọ tèmi sà, Lege ló ń pè Lege Maimi lórí social media. Àwọn advocate gbogbo youth pátápátá. Ẹ jọ ọmọ kan wọ́n bá mi ń sìn. Ọmọ yẹn ní pé òun fẹ́ sanwó school. Mo dẹ̀ pọ́n máa ń pẹ́ ìjọ ṣọ́ọ̀ṣì wo ló ń lọ, Redeem lòun lọ. Mo dẹ̀ mọ̀ pé ní school tẹ kọ́ tẹ pè ní private school. Ẹ jọ ṣèbí àwọn ìyá ọmọ yìí náà lọ ń dáwó tẹ fi kọ́ school. Ẹjọ́ tọ̀ yẹ sábà bínú sá my pastor ẹ má bínú sá láti ẹ má bínú sá. Ẹ ṣe jẹ́ kí kọ́ máa lọ school lọ́fẹ̀ẹ́, owó tẹ́ ń dá ṣọ́ọ̀ṣì yẹn kí wọ́n fi maintain school. Ẹ̀gbọ́n ohun tí Lege sọ tó fi ránṣẹ́ sí bàbá Adeboye. lọ́ba àti tí wọ́n bá wọn ti tọ́ náà wà lára àwọn náà àti jẹun. Ọmọ aláìní àwọn fún wọn lówó sọ́tún wọn bèbí níbi àyè sí kí máa fáwọn olóde lọ sí Redeem.
ẹ wo ṣe rí àwọn staff tó ń ṣiṣẹ́ nu ṣọ́ọ̀ṣì yẹn àwọn staff tó láwọn ṣiṣẹ́ fọlọ́hún tó tún gba sálárì lọ́wọ́ yẹn ẹ bá wa báńdì ẹ̀ ẹni tó bá ti lè ṣiṣẹ́ fọlọ́hún lọ́fẹ̀ẹ́ kó máa lọ́lé ẹ̀ ṣẹ́gbọ́ ẹ bá bínú sà ọlọ́run ṣàgbà lọ́dún sà ẹ bá ń tó kí ní sísà ìjọ́ tó ọlọ́run ẹ̀yin ọmọ ìdí ẹ má bínú ẹjọ́ tó ọlọ́run mo kàn ní kàn fi yóò ti yé yín kọ́ tí mo sọ o. òun lẹ ti gbọ́ lẹ́nu Lege Maimi yóò Yorùbá ní ẹni burúkú náà ló bèèyàn rí jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn pásítọ̀ láyé òde òní àtàwọn ṣọ́ọ̀ṣì ńláńlá oríṣiríṣi tí à ń rí nítorí wípé ọ̀pọ̀ míì nínú àwọn olórí ìjọ yìí bọ́ bá ní káwọn èèyàn dáwó wípé kí wọ́n fi ṣe evangelism kí ṣe olúwa kó lè káàkiri báwọn èèyàn bá dáwó ọ̀tọ̀ níbi tó wọ́n ń lọ accountability ti wá di wàhálà ó ti di ohun tí àwọn èèyàn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ ibi tọ́rọ̀ ṣọ́ọ̀ṣì ti wá bẹ̀rẹ̀ sí ní di bísínẹ́sì gan náà ni pé ìgbà tí àwọn ìjọ Pentecostal bẹ̀rẹ̀ sí wọ̀lú tó ti di pé kò fi bẹ́ẹ̀ síṣẹ́ níta mọ́ ó ti di pé àwọn èèyàn ní láti lọ ilé ẹ̀kọ́ bíbélì wọ́n bá sì ti lọ báyìí wọ́n bá ti dé báyìí kán yá agbágo ni kán máa lu aago kí wọ́n dá ṣọ́ọ̀ṣì lẹ̀ kán sì máa fi owó ọrẹ àti ìdámẹ́wàá ṣe arìnrìndè tó dẹ̀ jẹ́ pé kò sí solution kan tí wọ́n ní fún ìṣòro àwọn ọmọ ìjọ wọn. ẹ̀yin èèyàn níbi tọ́rọ̀ dé dúró yìí kí lẹ rò nípa ohun tí Lege Maimi fi ránṣẹ́ sí bàbá Adeboye ọ̀pọ̀ èèyàn náà ló ti ń bú o pé ó ṣe máa sọ ọ̀rọ̀ báyẹn sí odidi òjíṣẹ́ Ọlọ́run bó tiẹ̀ jẹ́ pé nínú fọ́nrán ẹ̀rí pó bẹ̀bẹ̀ oníkan má bínú ẹ̀yin èèyàn wa kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí ṣé báwo ló ṣe rí lọ́dọ̀ yín nígbà tí ìjọba dáwó ọrẹ wọ́n dáwó ìdámẹ́wàá wọ́n dáwó project nígbà tó dẹ̀ tó àsìkò tó yẹ kí àwọn ọmọ wọn lọ léèwé wọn ò láǹfààní láti rán ọmọ wọn lọ sí irú iléèwé bẹ́ẹ̀ nítorí pé owó iléèwé gara kí lè ròyìn ṣé ẹ rò pé ó yẹ kí ìjọ kí wọ́n pèsè ẹ̀kọ́ ọ̀fẹ́ nítorí pé àwọn ọmọ ìjọ dáwó ilé ẹ̀kọ́ gíga tí wọ́n kọ́ ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching.